ká wá ṣe báyìí o àwọn ẹbí bàbá Sule Suebebe ẹgẹ wo mo ti ṣe nǹkan náà wọ́n ní wọn ò mọ̀ gba bàbá Suebebe wọn ò mọ̀ gbòkú lọ́wọ́ Agbala Gabriel ẹ̀yin èèyàn kí ló dé ẹ ṣáà fẹ́ tajà níbo lẹ ti gbọ́ yẹn ta ló sọ bẹ́ẹ̀ fún yín oríṣiríṣi àhesọ ọ̀rọ̀ pọ̀ gan bàbá Sule Suebebe kí ni wọ́n máa báwọn ṣe wá fẹ́ ṣe báyìí ta ni ó wá sí báyìí wọn ò gba wọn ò gbòkú o àwọn fámìlì kìíní kan ẹ jẹ́ wò bóyá mo lè rí question àwọn tó ń béèrè àbáwọn tó ń kọ́ tiẹ̀ ṣẹlẹ̀ ni tó kọ́kọ́ kọ́ọ̀tì kìíní yẹn ó fi chase the clout ni the first person tó kọ́kọ́ gbé ó fi chase the clout ni so ṣẹlẹ̀ àwọn yòókù tó wá ń gbé mi ò ní blame wọn mi ò ní blame wọn because àwọn rí wípé wọ́n rò bí pé ó right ni ẹ mọ̀ jà wọ́n ṣe àwọn èèyàn ti béèrè pé àwọn èèyàn tó wá ń béèrè lọ́wọ́ mi pé Yàlájé ṣé bẹ́ẹ̀ rí question yẹn ṣe é sọ̀rọ̀ lé ni pé ṣé lóòótọ́ ni èmi ń sọ fún yín lónìí pé irọ́ tó jìnnà sí òótọ́ ni pátápátá ẹnìkan tún béèrè wípé ó ní what happened to Sule Suebebe house after his death plus his family rejected his body for Pst Agbala Gabriel níbo lẹ ti gbọ́ níbo lẹ ti rí oríṣiríṣi this is heartbreaking no àwọn èèyàn tiẹ̀ wá gbé pẹ̀lú drama as late actor Sule Suebebe family allegedly rejects his corpse from popular clergyman níbo lẹ ti rí ẹ wò mí ọ̀rọ̀ tẹ́ ẹ bá gbọ́ lẹ́nu mi confirm ní apá àti irọ́ kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ irọ́ tó tiẹ̀ jìnnà sóòótọ́ kò tiẹ̀ jọ rárá kò tiẹ̀ fara kí rárá mo fẹ́ kẹ́ mọ̀ pé àhesọ ọ̀rọ̀ lásán ni ẹwẹ́ mi Yàlájé mi ò ní báwọn hèrà tí ò lọ́mọ ọnú mi ò tiẹ̀ ní hèrà débi pé wọ́n mọ hè tí ò lọ́mọ ọnú confirm ni mò ń sọ fún yín lọ́jọ́ tòní kò sí ní tó jọmọ́ bẹ́ẹ̀ àwọn fámìlì bàbá Sule Suebebe wọ́n ti yọjú wọ́n wá lánàá wọ́n ti yọjú àwa gan la tún sọ pé kí ló dé látọjọ́ ìta àti sọ pé yẹ kẹ́ wá kó dà ẹ dẹ̀ fi bàbá yìí sílẹ̀ àwọn náà kẹ́nu lẹ́jọ́ wọ́n ròyìn pé bàbá yìí ó ṣe àwọn nǹkan tó lágbára ó ti ṣe ní ó ti ṣẹgbẹ́ ó ti ṣàwo àwọn ọmọ gan wọn ò tiẹ̀ lè káwé ìyàwó obìnrin tó bímọ fún ó ti fi kíní langbalangba lóńgbò gbòláre ó ti fi kàn káàkiri lọ́tún lọ́sìn bàbá bímọ mọ́wò ni kò sẹ́ni tí ò mọ sítórì yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n pé wọ́n sọ pé wọ́n reject irọ́ ni wọ́n wá wọ́n ṣòkú bàbá Flaky G, God bless you, mommy. Oh, mommy, Flaky G. Love you, mom. Love you, mom. How are you? Irọ́ tó jìnnà sóòótọ́, ẹ sọ pé mi sọ pé fa irọ́ tó jìnnà sóòótọ́ ni. Àwọn ẹbí wọn yọjú. Kódà wọ́n ti dé mọ́ṣúárì wọ́n ti lọ wò. En tó jẹ́ bí kápé en tó wà ní kí la máa ń pè ṣé bẹ̀rẹ̀ ní kápé àbí tó jẹ́ bí àgbàlagbà lé. Bàbá ẹ jẹ́ kí n tan AC oru ti mú mi o inú àti summer yìí ó worst get me wọ́n ti yọjú irọ́ ni wọ́n pa kò sẹ́ni tó ń bá Pastor Gabriel jà Pastor Gabriel gan ló yẹ kó máa bínú pé ẹ̀yin family yìí ẹ ṣe dáadáa bẹ́ẹ̀ ṣe ó tọ́jú bàbá ni ó tọ́jú ẹbí wọn ni olórí ẹbí God bless you onílé owó Olúwa ṣeun God bless you olórí ẹbí pro ìmọ́lẹ̀ Kristi mọ́mí Daddy Ayọ̀délé ọmọ ajé God bless you olórí ẹbí gbogbo wọn àwọn èèyàn ti yọjú àwọn family ti yọjú ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ tó ń ṣẹlẹ̀ tẹ́ wá ń forí jánu before now Agbala Gabriel ń pè wọ́n ẹ yọjú àwọn náà dẹ̀ kàlàyé kò sẹ́ni tí ò ní títẹ́ ó yẹ ká máa dáríjìra wa bàbá ṣera wa níwọ̀n ìgbà tá bá ṣe wà lókè ìpẹ́ jẹ́ ká máa dáríjìra wa torí ẹ̀ ní tá bá gbogbo tá bá ń ṣe jẹ́ ká máa ṣe dáadáa arábìnrin kan tó jáde lẹ́nu ní iṣẹ́ lẹ́nu àná àbí lónìí ló ní ká dáríjì òun fún mi ọmọ ológo èmi ti dáríjì long time ago èmi ò mọ̀ rí from anywhere ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ó gbé ọ̀tá mi àtọ̀tá àwọn ọmọ mi ó ń gbé ṣépè back to back ni mi sì mọ̀ rí in tó wá dùn mí jù ńbẹ̀ ni wípé olórúkọ mi sì ni o ṣé mo bínú sí olórúkọ mi ni bẹ́ẹ̀ ni pé Olúwa ń bínú síra rẹ̀ ni but lọ́jọ́ tòní I thank God wípé ó realize the mistake ó ti jáde síta oníkàwọn èèyàn dáríjì fún mi ọmọ ológo I have forgiven you àwọn ọmọ mi gan wọ́n ti dáríjì ẹ̀ torí gbogbo èpè yẹn kì í ṣe fún ṣẹ̀dá wọn mú sọ ọ̀pọ̀lọpọ̀ lórí ìdèpè nù
gbogbo tá bá ń ṣe jẹ́ ká máa ṣe dáadáa ṣùgbọ́n gbogbo ẹni tí ọmọ arábìnrin tí fún mi ọmọ ológo bá ṣẹ̀ mo bẹ̀ yín ẹ dáríjì bàbá wa tí ń bẹ ní ọ̀run kí á bọ̀wọ̀ fún orúkọ rẹ kí ìjọba rẹ dé ìfẹ́ tí ẹni ká ṣe láyé bí wọ́n ti ń ṣe ní ọ̀run fún wa lóúnjẹ ìjọ wa lónìí dárí ẹ̀ṣẹ̀ wa jì wá ó dẹ̀ fẹ́ wá kọ́ lọ́run bless ó fẹ́ gbé oúnjẹ ìjọ ẹ̀ lọ́wọ́ Ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti ń dárí ẹ̀ṣẹ̀ jì àwọn tó ṣẹ̀ wá téèyàn bá ṣẹ̀ tó bá dáríjì you are going nowhere Ọlọ́run náà máa ibi tí wọn náà ti ṣẹ̀ Ọlọ́run máa tún máa fìyà jẹ níbòmíì ẹni tó ṣẹ̀ mí èmi ti dáríjì ẹni tó bá ṣẹ̀ wọ́n náà dáríjì mo bínú sí Pastor Gabriel nígbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ mo bínú sí ìgbà tí Pastor Gabriel jáde tó torí èmi mo sọ nínú page lórí iṣẹ́ mi o mo ní kó lọ apologize kó dẹ̀ dárúkọ Muyideen gbogbo aládẹ̀rí immediately ló sáré jáde who am I who are we ká mọ̀ pàṣẹ pé kéèyàn kan sáré lọ ṣe kinní kan Ọlọ́run ju gbogbo wa lọ gbogbo àwọn èèyàn náà ti sọ pé kó tọrọ àdáríjì ẹ̀ṣẹ̀ ó dẹ̀ jáde update ó dárúkọ Muyideen ó dárúkọ gbogbo àwọn fáṣọ oníkẹ́bọ̀dì dáríjì níwọ̀n gbà tẹ́mi bá ń tọrọ àdáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run bá dẹ̀ ń dáríjì mi gbogbo ẹni tó bá ṣẹ̀ mí èmi àdáríjì wọn níwọ̀n gbà tó ti tọrọ àdáríjì ẹ̀ṣẹ̀ àti move on èmi ti dáríjì Pastor Gabriel tèmi fún àṣìṣe tó ṣe nítorí àṣìṣe ò kọ́gbọ́n kò sí ẹni tó perfect ǹjẹ́ a lè rí ẹnìkan nílé ayé tó lè sọ fún mi pé òun perfect pé nígbà tó ti délé ayé òun ò ṣe àṣìṣe rí yeah I'm going to work just for a minute pé òun ò ṣe àṣìṣe rí ṣó wà ìwọ tó bá mọ̀ wípé ò ṣe àṣìṣe rí jẹ́ ká mọ̀ ṣùgbọ́n tó wá pé lóòótọ́ ló ti ṣe àṣìṣe rí tó jẹ́ pé ìwọ náà ti ṣẹ̀yàn rí àbó tó o dẹ̀ fẹ́ kẹ́ni yẹn dáríjì ẹ̀ tàbí tó ti ṣẹ̀ sí Ọlọ́run alààyè rẹ̀ rí tó ti fẹ́ kọ́ lọ́run dáríjì ẹ̀ kó mọ̀ bí ọ kó mọ̀ fi ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yẹn kó mọ̀ fi bí ọ gbogbo ẹnikẹ́ni tó bá ṣe tó bá ti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ẹ jẹ́ ká gbìyànjú ká máa dáríjì onítàn láti inú ọkàn wa ká máa fún wọn ní another chance to live nítorí mo fẹ́ kẹ́ mọ̀ wípé ẹni tó ṣe nǹkan tó dùn ẹ́ lónìí tó bí ẹnu lónìí ó lè ṣe nǹkan tó máa dùn mọ́ ẹnu lọ́la ṣọwádìí ẹni tó ṣe nǹkan tó ń dùn mọ́ ẹ lónìí tínú ẹ ń dùn sí lónìí ó lè ṣe ẹ́ lọ́la wò mí àwọn àtẹnu wọn máa ń jà wọn máa parí ẹ̀ ni a máa ṣera wa a máa dáríjìra wa bàbá wa ṣera wa tá a bá wá ní dáríjìra wa ìgbà wo la tó wá fẹ́ ṣẹ̀ mí ẹ wò ó láti inú ọkàn tèmi àṣìṣe òkọgbọ́n èmi náà ti ṣàṣìṣe sẹ́yìn Oríyọmí Hamzat ó bínú ó jáde ó sọ̀rọ̀ ó ní kò ní dá fún gbogbo àti ìwọ tó àti tó support àtàwọn tó support ẹ̀ nǹkan kan ọjọ́ kejì ó realize a mistake ó sáré jáde síta ó ní ẹjọ́ ó ní oríṣẹ́ àtòun ti sọ̀rọ̀ òun kó ọ̀rọ̀ oúnjẹ ó ní kẹ́bọ̀dì dáríjì òun who are we kò hó wa lẹ́ni apology ṣùgbọ́n ó realize a mistake pé àwọn ọ̀rọ̀ tó ń sọ pẹ̀lú ìbínú yìí ò dẹ̀ dá o ó dẹ̀ jáde ó ní kẹ́ dáríjì òun lẹ́sẹ̀kẹsẹ̀ mo ti tún bẹ̀rẹ̀ sí speak fún bí ẹjọ́ gbogbo nǹkan tó ṣe ẹ̀jẹ̀ kó tiẹ̀ tó ẹjọ́ ẹ dáríjì wọn ẹ jẹ́ kán lọ ẹ jẹ́ ká máa wọ́ ọ̀rẹ́ kọ́rẹ́ ẹ mẹ́jẹ̀ ká wọ́ tàkọ́tà so ìbéèrè number 1 tí mo wá clear òun ni tí wọ́n sọ pé wọ́n ti reject òkú fún Agbala Gabriel wọn ò reject òkú fún Agbala Gabriel o àwọn family ti yọjú o kódà àti ń ṣe preparation láti ṣòkú ẹlẹ́ẹ̀kejì ni wípé àwọn èèyàn wá béèrè question pé speaker kan ní kí ni ó wá ṣẹlẹ̀ sílé bàbá Suebebe nígbà tó kú tán ẹ dákun nítorí ìtọ́lọ́hún ẹni tó lẹ́rù ló lẹ́rù ẹni tó lẹ́rù òun ló lẹ́rù kí ló fẹ́ ṣẹlẹ̀ sí ṣèbí wọ́n ní family wọ́n ló lórí ẹbí wọn mọ̀ sọ bí wọ́n bá ṣe ṣe kódà àǹfààní wà tó bá tún fẹ́ sin gan sórí ilẹ̀ òun ló ní bí family bá sọ pé àwọn fẹ́ sin sórí ilẹ̀ lónìí kò sí nǹkan tó ṣẹlẹ̀ kò sí tó kẹ́ anybody ńbẹ̀ bó ló ní ilẹ̀ kí ló dé tẹ̀ ń dára wa láàmú ṣe rí question yẹn mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ìbéèrè ilé tí wọ́n kọ́ fún bàbá Sule Suebebe mo sì máa lọ cut video yẹn how tá a máa ṣètò lé lórí fúnra bàbá Sule Suebebe ló sọ wípé òun fẹ́ mú létí Agbala Gabriel pé Ìbàdàn torí wọ́n béèrè pé ṣé wọ́n lọ bá akọ́lé ẹ̀ sí ṣé Èkìtì àbí nǹkan ní rárá o nígbà tí owó yẹn dé ó ní Ìbàdàn lòun fẹ́ pé kọ́ bá ń kọ́ síbi òun náà mọ̀ọ́mọ̀ sọ bẹ́ẹ̀ ni nítorí ó fẹ́ ìtọ́jú ó mọ̀ọ́mọ̀ sọ bẹ́ẹ̀ ni nítorí pé ó fẹ́ ó mọ̀ ìpé tó bá wà ní àrọ́wọ́tó wọn wọ́n á tọ́jú òun ṣébi tó ń wà tó yẹ pé òun ò rí ìtọ́jú òun dẹ̀ mọ ohun tójú òun rí tán tí wọ́n tún jàjà wà gbé òun ṣé kó tó wá lọ kọ́lé síbẹ̀ kò sẹ́ni tí ò wá wó òun nù lé ṣèbẹ́yìn náà rí
ìgbà tí bàbá ti wá tán ti ń pariwo ara bàbá yóò yẹ wá wò ṣe eré yàn ní ìsìn wọ́n ṣẹ̀ṣẹ̀ yọjú ni. So tí bàbá yìí náà bá wà ń bẹ́ẹ̀ gbà ní ó lè mọ́ rí ìtọ́jú lè ti kú gan long time ago. Bàbá yìí náà mọ ohun tó ṣe náà calculate ni. Ẹ̀kọ́ ló jẹ́ fún gbogbo ẹ̀yin ọkùnrin o. Ẹ máa ṣe dáadáa. Gbogbo ẹ̀yin bàbá bímọ mọ́ wò. Ẹ lọ tọ́jú àwọn ọmọ yẹn lọ ronúpìwàdà nítorí ọjọ́ alẹ́. Kẹ́ ẹ má bàa jìyà. Ẹ rí pọ́lọ̀ ohun tí ẹ̀ tó fún lórí ọ̀fẹ́. Bàbá Sule Bebe tó lórí ọ̀fẹ́ gbà o. Kó tẹ̀ rí pé wọ́n kọ́lé fún wọn tó ń fún lóúnjẹ àwọn kan tó ń tọ́jú ẹ̀ wọ́n ti take care wọ́n ti bá gbà wọn tó ń wò tó ń take care. Ẹlòmíì ò lè ríru òfin ọ̀fẹ́ yẹn. Gbogbo èèyàn kọ́ la máa fún nínú irú orí ọ̀fẹ́ yẹn nítorí náà ẹ lọ ṣe dáadáa ẹ̀yin ọkùnrin tẹ àbádọ́ àwọn ìyàwó àtọmọ ẹ lọ wá wọn rí ọmọ tó ò tọ́jú tètè lọ tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ ìwọ̀nba tó bá lè ṣe lọ ṣe fún wọn ṣàdúrà fún wọn jẹ́ káwọn ọmọ igan ṣàdúrà fún pé dáàdì mi mo ti dájú kò sí wàhálà ìyàwó tó kọ́lẹ̀ tí ò gbádùn ọkọ tó jò orókódó tó wá ń gbé kinní ẹ̀kàn káàkiri òsùn ní oṣù 3 òsùn ní oṣù 4 obìnrin ń lọ́ra mọ́lẹ̀ gbogbo ẹlẹ́dàá rẹ̀ náà ó fi ìyà jọ ẹnì kóbìnrin ó mọ̀ ṣe ṣìnà ẹ̀rẹ̀ ní ṣojúṣe yín nínú ilé ìgbà ó wà lọ títí tí obìnrin yẹn máa fi pé 60-70 years àwa di pé kò bá mọ́ tó máa tiẹ̀ wá dẹ́ ọ̀run tó yẹ kí wọ́n tiẹ̀ ń béèrè lọ́wọ́ èèyàn pé ṣé gbà tó délé ayé ṣó tiẹ̀ enjoy ara ẹ̀ sexually kí lè fẹ́ kó irú obìnrin yẹn sọ. A lè kàn jìyà lásán ní ó wá ti fi irú ọkùnrin yẹn sílẹ̀ tó bá tún wá fi irú ọkùnrin yẹn sílẹ̀ ilé ayé wọn ti wá máa ní ṣó dáa ṣó yẹ kó rí bẹ́ẹ̀. So gbogbo nǹkan lọ́wọ́ Ọlọ́run ló wà ẹ̀yin ọkùnrin ẹ dákun ẹ ṣojúṣe yín. So the question méjì mo ti dáhùn yẹn o. Bàbá Sule Suebebe wọn ò kó òkú sí Agbala Gabriel àwọn family ò kó òkú ẹ̀ sí Agbala Gabriel lọ́rùn preparation arrangement òkú ó ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ under net á máa jẹ́ kẹ́ gbọ́ níjọ́ tí wọ́n bá ṣòkú lórí ọ̀rọ̀ ilẹ̀ yẹn Bàbá Suebebe ló ní àtòkú àtàyè ẹ̀ olóni ilé tí wọ́n kọ́ fún àwọn ẹbí ẹ̀ ló máa decide nǹkan tó fẹ́ fi ṣe tó bá wù àwọn ẹbí wọn lè sọ pé àwọn fẹ́ sin sórí ilẹ̀ àyè wà fún wọn tó bá wù wọn lè sọ pé àwọn fẹ́ gbé lọ sékìtì àyè wà fún wọn tó bá wù wọn lè sọ pé àwọn fẹ́ gbé lọ sékòó àwọn fẹ́ lọ sin àyè wà fún wọn òun ló nílé ẹ̀ ẹ má dára yín láàmú mọ́ Bàbá Sule Suebebe ló nílé ṣèbó láwọn ọmọ kò kì í ṣàgàn tó bá wù family wọn lè decide pé nǹkan tá a fẹ́ ṣe lórí ẹ̀ lélẹ̀ ìrànlọ́wọ́ yẹn ti wá ó ti wá fún òun ló ní àtòkú àtàyè ilé òun ló ní Bàbá Sule Suebebe ló ní. So mo ti dáhùn àwọn questions yẹn bíkíbi tẹ́ bá ti ní wọ́n sọ pé drama as the family of Bàbá Sule Suebebe reject his corpse gbòsà ẹ sọ fún wọn wípé ẹ̀là ojú kan ni irọ́ ni ti ṣe láì kò sí nǹkan tó jọ. So ẹ̀yin tẹ́ ń pè mí Yàlájé mi ò dáhùn question ẹ jọ̀ọ́ nítorí ìtọ́lọ́ mo ti dáhùn question yẹn o gbogbo messages yìí ni mò ń rí màá ka voice note ti pọ̀ jù mo ti ka ó ti sún mi ẹ jọ̀ọ́ ẹ má bínú tí n bá lè reply ẹ jọ̀ọ́ ẹ ṣé o ẹ̀yin tẹ́ ń bú mi náà mo dúpẹ́ lọ́wọ́ yín o Ọlọ́run á jẹ́ kẹ́ lè máa rí mi bú o lágbára Ọlọ́run ẹnu yín ò ní kan o lágbára Ọlọ́run ò ní gbẹnu lọ́wọ́ yín o ẹ ṣé mo dúpẹ́ pé ẹ rántí mi ní gbogbo ìgbà bẹ́ẹ̀ jẹ́ pé mi mo ń jẹ́ o yes mo ń jẹ́ o bẹ́ẹ̀ jẹ́ pé mi mo ń jẹ́ o yes mo ń jẹ́ o bẹ́ẹ̀ ṣe ń pè mí náà ni mo ń jẹ́ ẹ pè mí fúnrẹ́ o gbogbo ohun tẹ́ ẹ bá sọ wàláì ire ni ó padà fi jẹ fún mi promotion ni ìgbéga ni wàláì Ọlọ́run túbọ̀ máa lọ́nà ayọ̀ fún mi ni aburú kan ò ní ṣe nìkan kan wa gbogbo yín pátápátá mo love yín àtẹni tó ń bú mi àtẹni tí ò bú mi I love you all from the bottom of my heart God sees my heart I don't hate anyone Mọ́mí Abọ́sẹ̀dé Táíwò God bless you Mọ́mí Ọládùn ní olóyè Olúwa I love you so much Mọ́mí Juniana Ọládìran God bless you Amosun mo rí kí gbogbo yín tó sìn wúrà Ọlámídé Ikúlàlà God bless you my sister we got to talk mi ò ṣiṣẹ́ lọ́la wọ́n fẹ́ pull crowd wọ́n chase crowd ẹ má dá mi Adébárí ó lọ ṣe ara àwọn kan wà wọ́n ń jáde wọ́n lè máa pè sórí show Pastor Gabriel ṣe báyìí fún mi mo fẹ́ kí ọ̀rọ̀ yẹn lẹ́yìn ní o torí àwọn kan tún táàgì mi ṣe rí gbogbo àwọn tó ń sọ bẹ́ẹ̀ mo lè fi gbogbo ẹnu sọ fún yín àwọn tó ń sọ̀rọ̀ tó ń sọ pé Pastor Gabriel mo fẹ́ kí ọ̀rọ̀ yẹn wọ́n pè wọlé àwọn yẹn àwọn tó wá ìrànlọ́wọ́ wọ́n ti dé church ẹ̀ wọ́n wá ìrànlọ́wọ́ lọ síbẹ̀ wọ́n ti bá bẹ́gibẹ́gi lọ ọbẹ̀ wọ́n ti lọ tọrọ owó ń bẹ̀ èmi ń sọ bẹ́ẹ̀ fún yín kó gbójú wọn jáde wọ́n ti gbá bẹ́gibẹ́gi lọ ọbẹ̀ tí ó kàn wọ́n ni ní tó bá wẹ́ anybody ní kó fẹnu sọ wọ́n ti gbàgbé wípé èèyàn ẹlẹ́ran ara náà ní Pastor Gabriel kò lè ṣoore fún gbogbo èèyàn church gbogbo bí téèyàn bá èèyàn bí 2000 bá lọ tẹ́ ẹ fẹ́ kó gbé yín jáde tẹ́ ẹ fẹ́ kó ṣoore fún yín kò possible ó máa ṣe díẹ̀ ní èèyàn ní gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo sìn kò ṣoore fún yín ṣé ẹ ní church ni ẹ níbi tẹ́ ti ń jọ́sìn ẹ ní church ni àbí ẹ ní mọ́ṣáláṣí àbí ìjọ àsàlátù tẹ́ ń lọ
Àbẹ́ ní lady tẹ́ ti ń ṣe àti Kristẹni àti Mùsùlùmí àti oníṣẹ̀ṣe kò síbi tá a ní gbogbo wa la níbi tá a forí sọ. A wà kúrò ńbẹ̀ ẹ tẹkọ̀ létí ẹ dọ́dọ̀ Agbala Gabriel kó ṣoore fún yín arákùnrin yẹn tún ṣe ṣùgbọ́n ẹ má bínú kò lè satisfy everybody. Ẹ̀yin tẹ́ ń sọ pé tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ń jáde tẹ́ ń bu yìí ẹ kí ọ̀rọ̀ lẹ́yìn ìyàn tó ní ọ̀rọ̀ mo fẹ́ sọ yẹn ẹ lè búra pé ẹ débẹ̀ ẹ tọrọ owó débẹ̀. Ẹ lè búra pé ẹ débẹ̀ owó tẹ́ bí ò ti ẹ gbé yín jáde ogún á ti wà lọ́wọ́ yín bóyá kẹ́ ẹ ti jàmọ̀là tàbí kẹ́ ẹ ti gbà lára transport fare tàbí jọ́ tó ń pín ráìsì ẹ̀yìn náà ti kíw ẹ ti gbà nǹkan. Kò sí family tó reject òkú. Èmi sọ fún yín family kankan reject òkú mama kan ni kankan má gbé yín mọ́ra o. Wọ́n anybody dem máa wá sọ fún yín wípé ilé yẹn báwo náà ṣe fẹ́ ṣe o kò sí nǹkan tó kò sí problem kankan ẹ wo gbogbo nǹkan tó ẹ pé mi ò sọ̀rọ̀ mi mo busy ni mi ò sọ̀rọ̀ kò sí problem kankan gbogbo ẹ̀yin ẹ lọ fọkàn balẹ̀ ẹ̀yin tí ẹ bá jẹ́ ń bínú s'Agbala Gabriel mo bẹ̀ yín nítorí ìtọ́lọ́ níwọ̀n ìgbà tẹ́ bá fẹ́ k'Ọlọ́run dáríjì tẹ́ ń tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run tó ń dáríjì yín ẹ fún ní second chance láti ṣàtúnṣe ẹ jọ̀ọ́ nítorí ìtọ́lọ́ ṣebí kò ṣerú ẹ̀ rí first time lélẹ̀ àti bá wí Yorùbá ní ta bá fọwọ́ ọwọ́ ọ̀tún bọ́mọ wí ká fi tòsì ká fi fà mọ́ra ẹ jẹ́ ká dáríjì k'Ọlọ́run Elédùmarè kó lè dárí ẹ̀ṣẹ̀ tiwa náà jì wá Ọlọ́run á ràn wá lọ́wọ́ ṣùgbọ́n lórí ọ̀rọ̀ bàbá Sule Suebebe ẹ wò kò sí wàhálà ṣe ti gbọ́ ẹ̀yin tèmi ẹ bá mi pín tẹ́ ẹ bá share ó máa dùn mí ẹ share ẹlòmí ẹ share káàkiri gbogbo àwọn pages gbogbo àwọn bí tẹ́ ti lè share dé ẹ share dé bẹ́ẹ̀ wọn reject òkú o family ti wá o wọ́n ti dé mọ́ọ̀gì gan gbogbo wọ́n ti lọ wò kú o à ń ṣe preparation lọ́wọ́ o a máa announce ọjọ́ òkú fún ẹ. Thank you so much and God bless you all. I love you so much. Mommy Ogunloye Ogunlade, I love you. Koforola. Mommy Esther, Mommy Shade Raymond. I love every one of you so much. Ariola Alanipekun, thank you. Bye for now. Lillian Odunsi. Ẹ jẹ́ máa lọ bí iṣẹ́, mo ti late.